Oríjàbí àkó sí o ẹwà wàrà o ẹwà wo Àkànní Adéyẹmí ń jẹ bọ́tò fún màmá o ìyá Àlíù ló kú lẹ́nu fọ́ẹ́sẹ́ o Adéyẹmí ọwọ́ ẹ̀ lè bá ń jẹ lókè fún màmá tó bí màmá rẹ o ọ̀dọ́mọdé àfùnwà àgbà mọ́ kí ẹ Adéyẹmí ò ṣeun bí màmá ń kọ́ jẹun Adéyẹmí nìna ń ké sí gbàdéyẹmí dé ìyá Àlíù ń jẹ́ mọ́ òwe ráyé Ọlọ́run ń kọ́sẹ̀ gbèsè fẹ́ bàbá ayé hàn ẹ̀yìn mi bí ẹ kò yé ọmọ bò ní ọjà jọlọ Adéyẹmí màmá ẹ kò ní fò ojú sọkún lórí ẹ ọkọ Àjíkẹ́yì mọ́ lò mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní jọ ọmọ kọjá tá a dá màmá ẹ bí ẹ ní Àkànní wọ́n ká èké sì bímọ o ọ̀gẹ̀dẹ̀ kípẹ́ lódò kọ́yàgẹ́ ojú ọmọ kípọ́n kòtó ìyàwó ẹ ń kó fìnà joyún ń kọ́ fẹ̀yìn gbọ́mọkùn yìí ìyá Àlíù kọ́ padà bọ́yá mọ́ títán mọ́ kí Adéyẹmí o alọ́bànjọ́ tàbí kẹ́nẹ́ o mo pé yóò lóye o Àkànní ní bàbá ẹgbẹ́ wa o òkú ìtẹ́ ìyá ẹ̀ Adéyẹmí ń fowó dà lónìí ayé o ẹ̀ nǹkan ire owó fún ẹ pẹ̀lú ire ọmọ ẹ̀wò bá ń jẹ ẹ̀fọn ìgẹ̀nẹ́kẹ̀wò bá ń jẹ ọmọ ẹ̀fọn ẹ̀wò bá ń jẹ ọmọ ẹ̀fọn kẹwò bá ń jẹ lọ́wọ́ ọmọ ẹ̀fọn ẹ̀wò bá ń jẹ ẹ̀wò bá ń jẹ lónìí o ọmọ ẹ̀fọn ẹ̀fọn ìgẹ̀nẹ́kẹ̀wò bá ń jẹ ẹ̀fọn ìgẹ̀nẹ́kẹ̀wò bá ń jẹ lọ́wọ́ ọmọ ẹ̀fọn ẹ̀wò bá ń jẹ o.